It's Maestro on the beat, baby. Kúrò lẹ́ńlé ṣe dáadáa ni mo bá yín lónìí o. Àwọn wo ni mo bá lé? Mo ti dé bí mo ṣe ń dé. Èmi ọmọ yín, èmi ọ̀rẹ́ yín, èmi olólùfẹ́ yín Elsos náà ni lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára náà la wà lónìí. Ṣe dáadáa ni mo bá yín lónìí. Ṣe dáadáa lẹ́wà. Ẹ máa yọ́nú sí mi. Bẹ́ẹ̀ ni ẹ máa yọ́nú sí mi torí báyìí náà ṣẹ̀ṣẹ̀ báyìí lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀ báyìí náà ni ọmọdé ń yọ̀ mọ́yìn. Ẹni bá yọ́nú sí mi. Ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára tó ti ara ìmísí Ọlọ́run jáde wá lórí ètò yìí. Òun náà ni mo pè ní ètò alábala mẹ́ta níbi tí mo ti máa ń sọ̀rọ̀ lórí ohun ọ̀tun lórí ètò ní Yorùbá tí kò ní àdàlú rárá. Ohun tó máa ń ṣẹlẹ̀ náà lórí ètò nìyí. Ọkùnrin ẹ yọ́nú sí mi, obìnrin ẹ yọ́nú sí mi. Abala mẹ́ta ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Abala kìíní náà ni mo máa ń pè ní kí ló ń lọ lórí ayélujára níbi tí mo ti máa ń sọ̀rọ̀ tó kàn dandan tó kàn dandan ní orí ayélujára. Ìyẹn bẹ́ẹ̀ abala kejì òun náà ni mo pè ní abala Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Ibi gan náà ni mo ti mú àkòrí ètò yìí. Ní abala kejì yìí ibẹ̀ náà ni mo ti máa ń sọ̀rọ̀ lórí àṣà àti ìṣe Yorùbá. Àṣà àti ìṣe Yorùbá kò gbọdọ̀ sọnù, ó di dandan. Ní abala kẹta òun náà ni mo pè ní abala current affairs ibi tí mo ti máa ń ju ìbéèrè sí afẹ́fẹ́ tí ó sì mọ fi ìdáhùn yín ránṣẹ́ sí mi. Èmi mọ̀ ọ́n ṣe àdó ìrọ̀. Adé orí ọ̀kín. Adé orí ọ̀kín. Ọmọ aládé àlàáfíà. Ẹ lè máa wòye wípé níbo ni Elsos ti ń bá wa sọ̀rọ̀ lónìí. Ibi tí mo wà báyìí náà lẹ́nu ní ìlú Oǹdó náà ni mo ti ń bá yín ṣètò lónìí tó sì jẹ́ wípé 20 ìṣẹ́jú ti kọjá aago 5 báyìí. Ojú ọjọ́ dára níbi tí mo wà dáradára. Àkókò òjò náà la wà, òjò wẹ́lẹ́wẹ́lẹ́. Àkókò yìí báyìí àwọn àgbà máa ṣe kí ni wọ́n á máa dunnú nítorí pé èrò oko á máa jáde á máa ṣe yọ̀mìyọ̀mì. Nítorí náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa ní òjò wẹ́lẹ́wẹ́lẹ́. Adé orí ọ̀kín. Kì í ṣe bẹ́ẹ̀ káyé. Mo ti ń gbéradì láti wọnú ètò báyìí. Kí n tó ṣe ìyẹn náà ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba mi. Ó ṣé bàbá mi arúgbó ọjọ́ tó mú mi rí ọjọ́ tòní. Láìsí ìrẹ kò mà sí èmi. Ó ṣé mojúbà. Adé orí ọ̀kín. Ìkírò àyè. Ẹ̀kejì ẹ̀wẹ̀ mo dúpẹ́ pátá lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ètò, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbé òṣùbà káre fún mi wípé máa ṣe lọ àwọ̀ ẹ̀yìn rẹ̀. Iṣẹ́ takuntakun, iṣẹ́ ribiribi náà ló ń ṣe Elsos. Mo dúpẹ́ pọ̀ òkun lọ́wọ́ yín. Mo dúpẹ́ orí mi. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń gbọ́ ètò mi fún ìgbà àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìṣe mi àti àṣà mi, mo máa ń fẹ́ kí a fi ijó tọ̀yàyà tẹ̀rín ká fi gbé yín wọlé láti òkè lọ́hùn. Ẹ dákun ẹ bá mi ṣá wọn látẹ̀wọ́. Èmi á jó, èmi á jó. Yeah, I'll be standing by, right by, yeah. I know all your father. Èmi á jó bí she no pitas. Dance your sorrow, dance away your sorrow, baby. Happy, baby. No one can take away this love. We gon' shine forever. We gon' shine forever. Just like my girl. Shake your hip and do it for my girl. Do it for that girl. Baby, that's on you. Legally, you. They don't have to know. They don't have to know. Baby, I do. Baby, I do.
wípé lọ́sẹ̀ tó kọjá ohun tí a gbé yẹ̀wò náà ni àṣà ìkíni àtìgbàdégbà ní ilẹ̀ Yorùbá, níbi tí mo ti sọ̀rọ̀ lórí bí a ṣe kí ènìyàn ní ilẹ̀ Yorùbá. Mo sì sọ fún yín lọ́yẹ̀ ọ̀sẹ̀ tó kọjá wípé apá kìíní nìyẹn, pé lọ́sẹ̀ yìí pé a máa ṣe apá kejì. Báwo là á ṣe kí àwọn ènìyàn láti ìgbàdégbà ní ilẹ̀ Yorùbá? Mò ń bọ̀ náà. Sọ̀dí bọ̀bọ̀ sọ̀dí o, jùdí bẹ̀bẹ̀ jùdí ẹ̀, jùdí bẹ̀bẹ̀ jùdí ẹ̀, ó sọ̀dí bọ̀bọ̀ sọ̀dí ẹ̀, sọ̀dí bọ̀bọ̀ sọ̀dí ẹ̀ o. Anywhere you find yourself, that's how you rock yourself. Èmi àjò jòjò, èmi àjò jòjò. Fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ lórí ètò abala mẹ́ta náà ni abala kìíní lónìí náà ni mo pè ní kí ló ń ṣẹlẹ̀ lórí ayélujára. Ẹ jẹ́ ń gbé tó yín létí wípé arábìnrin kan tí a mọ̀ sí Adi Olúbámidí tí ó máa ń kiri ní ìgbà kan rí ní ìlú Ìbàdàn tẹ́lẹ̀ rèé ló ti di ẹni àkọ́kọ́ tí ó jẹ́ aláwọ̀ dúdú tí ó kẹ́kọ̀ọ́ gboyè yẹn PhD ní ti ìmọ̀ sáyẹ́ǹsì tí ó jẹmọ́ ìmọ̀ ti ẹ̀mí ènìyàn pẹ̀lú ìmọ̀ oògùn nínú títú èlò ohun ẹ̀rọ ṣe pẹ̀lú èyí tí a mọ̀ sí biomedical engineer láti fásitì ti orílẹ̀-èdè Canada. Arábìnrin yìí sọ ìtàn ìwúrí yìí ní ti orí ayélujára Twitter. Ó sọ wípé ìyá òun jẹ́ àgbẹ̀ ní ìgbà kan rí tí bàbá òun sì máa ń tiraka láti wá owó láwárí fi tọ́jú ìdílé wọn. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní ìdílé mẹ̀kúnnù ni òun ti wá, ṣùgbọ́n òun rí dájú wípé òun ṣe àṣeyọrí tí Ọlọ́run Elédùmarè sì gbà fún un. Báyìí náà ni ó ṣe jẹ́ tí arábìnrin yìí ṣe kékeré tó kẹ́kọ̀ọ́ gboyè jáde láti orílẹ̀-èdè Canada ní fásitì kan níbẹ̀. A kí ọ kú oríire o, mú kí ọ kú oríire Adi Olúbámidí. Ó dára láti máa gbóhùn wọ̀nyí nítorí ó fi hàn wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá à ń ṣe dáradára. Ohun tí a bá ti gbé ọwọ́ wa lé pé a ó ṣe, ó di dandan kó yọrí. Abá ọyọ̀, abá ọyọ̀, abá ọyọ̀, abá ọyọ̀, abá ọyọ̀, a kí ọ kú oríire. Tell your mommy I go pay how much is 1 million. Ìyànjú ni mo fẹ́ gba gbogbo wa tó jẹ́ wípé à ń tiraka ni. Ẹ má ṣàárẹ̀ o, ẹ má ṣọ̀lẹ, ẹ má gbàdúrà nítorí nínú ìròyìn tí a gbọ́ wọ̀nyí gan, arábìnrin yìí náà ló sọ wípé ọ̀pọ̀ ìgbà ni òun ṣe àwọn iṣẹ́ bíi kó kórun, kó dirun, kó fọṣọ tó fi di wípé ó ṣáà ń rọ́jú, òun rọ́jú tí Olódùmarè sì gbà fún un tí ó sì jáde ní ìlú ti orílẹ̀-èdè Canada nínú ti ẹ̀kọ́ èyí tí ó lọ bẹ̀ lọ ṣe. Ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń ṣe nǹkan tàbí ìkejì lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ti ẹ̀kọ́ pàápàá jùlọ, ẹ má sinmi, ẹ má ṣàárẹ̀, ẹ rí dájú wípé ẹ ṣe àṣeyọrí. Okun àti agbára tí ẹ ò fi àṣeyọrí Olódùmarè á máa bá mi fi fún yín o. Kó má take bó sára wa, I go pray for you and I go fight for you. Mo ti fẹ́ wọnú abala kejì lọ báyìí lórí Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Ibẹ̀ náà ni mo wà báyìí tí mo ti ń ṣe ètò. Kí ló wà nínú abala kejì lórí ètò mi léyìí? Ẹ mọ̀ pé mo ti sọ fún yín lọ́sẹ̀ tó kọjá wípé mo máa padà wá pẹ̀lú apá kejì lórí ìkíni. A ti wà ní abala kejì báyìí tí mo pè ní Kọ́ Yorùbá pẹ̀lú Lára, níbi tí a ti ń sọ̀rọ̀ lórí àṣà àti ìṣe Yorùbá. Lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ lórí ìkíni. Báwo là á ṣe kíni ní ilẹ̀ Yorùbá? Apá kejì náà ni a wà. Báwo là á ṣe kí ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó? A máa kí i pé ẹ kú ìnáwó, ẹ̀yìn ìyàwó kò ní mẹ́ni, onítọ̀hún yóò sì sọ wípé àṣẹ o. Èmi àjò jòjò, èmi àjò jòjò. Báwo la ṣe kí ènìyàn fún ìdágbére ní ilẹ̀ Káàárọ̀-o-jíire? Mo kí gbogbo èèyàn ọmọ Káàárọ̀-o-jíire tó wà lórílẹ̀-èdè àgbáyé pátá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. A máa kí ènìyàn fún ìdágbére pé Ọlọ́run kó má kọ àtúnrí. Ẹni náà yóò sọ wípé àṣẹ o, Ọlọ́run á yọ̀ọ̀da ẹ̀mí. No one can take away this love, we gon' shine forever. Òṣètẹ́ni Makanaki mò ń gbádùn orí yìí torí mò ń dó ní ilé agbára báyìí. Ilé agbára ń rọ́ kẹ́kẹ́ rọ́mìtì rọ́tẹ̀tẹ̀. Báwo la ti kí ẹni tó bímọ ní ilẹ̀ Yorùbá Káàárọ̀-o-jíire? Ẹ jọ̀wọ́ ẹ máa gba gbogbo ọmọdé láyè pátá kí wọ́n máa gbọ́ ètò yìí nítorí wípé àṣà wa ò gbọdọ̀ sọnù. A mọ̀ kí ẹni tó bímọ wípé ẹ kú ọwọ́ lómi, mo yọ̀ fún ọ o, ayọ̀ abara tíntín o.
ẹni náà yóò sì dáhùn wípé ayọ̀ náà á kárí. Can't come and see myself. I can't come and go and die. Báwo la ṣe kí ẹni tó wà ní ipò ọlà? Ẹ má gbàgbé wípé Yorùbá gbà pé ìkíni ó jẹ́ lára ìwà rere ènìyàn. A máa sọ wípé ìkíni a máa bùkún ẹwà ènìyàn. Ẹlòmíràn àti wọn sọ pé àwa Yorùbá a máa kíni lọ́pọ̀lọpọ̀. A máa kíni nítorí pé a jẹ́ ọmọlúwàbí ènìyàn. A máa kíni ní gbogbo ìgbà náà ni kò lè kúrò lára àṣà àti ìṣe wa. Ẹ jẹ́ ká máa gbà àwọn ọmọdé nímọ̀ràn àti ìyànjú kí wọ́n máa kí ènìyàn. Báwo la ṣe kí ẹni tó wà ní ipò ọlà? A mọ̀ kí ẹni tó wà ní ipò ọlà wípé ẹ kú ọlà o, Ọlọ́run ló ní ọlà o, òun ni yóò jẹ́ ìdáhùn ẹni náà. Báwo la ṣe kí ẹni tí ń jẹun lọ́wọ́? Ohun gbogbo náà là á kíyàn sí ní ilẹ̀ káàró jíire. A mọ̀ kí ẹni tó ń jẹun lọ́wọ́ wípé mo mọ̀ ọ́n rìn o. Onítàn wa á sì sọ wípé ẹ jẹ́ ká jọ jẹun. Find yourself. As I say you rock yourself. Èmi àjòjò. Báwo la ṣe kí ẹni tí ó ti sùn lọ àbí ẹni tí ó fẹ́ sùn ní ilẹ̀ Yorùbá? A mọ̀ kí pé àsùnjí o. A mọ̀ kí pé àsùnjí o. Beat Prime. Dr. Dollar Entertainment. Bẹ́ẹ̀ náà ni báyìí torí àwòjọ́ mùsùlùkùn ẹ jẹ́ n wọnú abala kẹta báyìí, abala kẹta current affairs lórí Kọ́ Yorùbá pẹ̀lú Lára náà ni mo fẹ́ wọ̀ lọ báyìí, ṣùgbọ́n kí n tó wọnú rẹ̀ tààrà ẹ jẹ́ kí n gbọ́rin díẹ̀ náà lókè lọ́hùn mò ń bọ̀. Kí ló wà ńlẹ̀ lónìí lórí abala kẹta current affairs? Níbí yìí mo ti fẹ́ ju ìdáhùn sáfẹ́fẹ́. Ta ló ti ṣetán báyìí láti gbọ́ ìbéèrè mi? Kí ni orúkọ gómìnà àkọ́kọ́ tí ó jẹ ní ìpínlẹ̀ Ondo? Kí ni orúkọ gómìnà àkọ́kọ́ tí ó jẹ ní ìpínlẹ̀ Ondo? If tomorrow come, you know they my side. Ọlọ́run máa jẹ́, Ọlọ́run máa jẹ́ o. Jẹ́ ká gbàdúrà, káyé wa dára, kó láyọ̀. Ibi yìí náà ló fi mọ lónìí lórí ètò Kọ́ Yorùbá pẹ̀lú Lára. Ọkọ mi pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba tó mú ọjọ́ òní ṣojú wa àti gbogbo èyí tí ẹ ń darapọ̀ mọ́ mi lórí ètò pátápátá. Ẹ jẹ́ n fi tó yín létí wípé tí ẹ bá fẹ́ ṣe ìpolówó ọjà fún ètò yìí lórí ètò yìí tàbí tí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ṣàbí ṣàṣìlẹ́yìn fún ètò yìí, ẹ pè mí lórí nọ́mbà mi 07063425044 07063